kò lè dùn mí fún Funke Akindele náà. À ń gbọ́ yín. Wọn ò lọ́kọ. Tó bá yẹ pọ́n lọ́kọ ni wọn ò ní treat ẹni tí ọkùnrin gbé sílé bẹ́ẹ̀ yẹn. Àwọn kan ní nǹkan tó ju tiyín lọ ẹ kó rí burúkú wọlé ó ṣe kí ni ọmọ kékeré bẹ́ẹ̀ yẹn ń kí ẹ ọdún mélòó ló gbà lọ́wọ́ ẹ̀ irọ́ kan náà jọ nìyí because 40 jọ nìyí tó bá fẹ́ claim ẹ̀ wá ní 40 ní á ní 40 lòun ọmọ tìbí náà á ní 40 something lòun náà kí ló dé tẹ̀ ń ṣe báyìí ìwọ nìkan ló fẹ́ kọ́ máa porúkọ ẹ̀ ìwọ nìkan ni kọ́ máa pè káàkiri ilé ayé ò dẹ̀ rí bẹ́ẹ̀ ẹnìkan ìjáwádé ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ̀ mọ́ ẹ kó sì lọ ẹ dẹ̀ má bú Ìyábọ̀ lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí because tẹ bá rí contenance Ìyábọ̀ gan níbi tó jókòó sí ẹni pé inú tiẹ̀ gan òdùn ogun like situation yẹn because ọmọ yẹn ti ń bá a ṣe wàhálà láti gẹ̀ka wọn ti jọ ń lọ káàkiri òun náà wọn àrò lọkẹ pé àṣé nǹkan tó yẹ kó jẹ́rìí ọmọ yìí ni ó ń rò ó kò lè ṣe kankan níbẹ̀ yẹn torí pé gbogbo ayé ló ń wò wọ́n bẹ̀ yẹn ju pé kó kàn rọra keep calm bẹ̀ yẹn náà lọ mo mọ̀ pé lẹ́yìn ìgbà tó bá dìde ń bẹ̀ yẹn á lọ máa bẹ Tóyìn ni bọ̀ Tóyìn bó ṣe jẹ́ tó jẹ́ pé ọmọlúàbí ọmọ dáadáa ni ó kúkú ó tún ṣeré ẹ̀ Funke go and change gbogbo èèyàn ló ń sọ fún ẹ pé user ni ẹ bó ṣe mú tùmí nínú àbí tìmí ní tó dànù nìyẹn tọmọ yẹn ṣe wedding nígbà tó tẹ̀ ti ṣe yẹn ni mo ti wò pé no ọmọ tó ṣe fún ẹ tó bá yẹn ọmọ yẹn ṣèyàwó òde bẹ́ẹ̀ inú ẹ ò da ò láyọ̀ ó ń ṣe gbogbo ẹni tó lówó nìkan ló láyọ̀ ẹ lọ dúdì ní Funke ṣe dáadáa ètò ṣe yóò da ó kù díẹ̀ káàtó. I felt so bad for Toyin honestly mo feel bad fún gan but anyway like she said tó bá wọn follow ẹ kó wọn follow ẹ kó kálukú kan maintain lane wọn kó wà lórí ọwọ́ ẹ kò jẹ́ dandan náà wọn bọ́ra wọn náà. Ọ̀tọ̀láyé ẹ̀tanú ni èmi rí kíní sí ẹ̀tanú ni mo ṣe rí nǹkan tí ó máa fún àwa ta jẹ́ Gen Z ta young báyìí nǹkan tó máa fún wa ní reason láti máa kí àgbàlagbà nìyẹn because tell me why you would do that to a fool like a grown up adult then tó lọ́kọ kò lè dùn mí fún Funke Akindele náà. À ń gbọ́ yín. Wọn ò lọ́kọ. Tó bá yẹ pọ́n lọ́kọ ni wọn ò ní treat ẹni tí ọkùnrin gbé sílé bẹ́ẹ̀ yẹn ìyá ẹnìkan ni ìyàwó ẹnìkan ni you treated her like that it is really not like kò nice it is always the ugly ones àwọn tí wọn bá fà yẹn náà lọ máa ní issue bẹ́ẹ̀ yẹn. Mọ́mí Àlùtà rí bó ṣe gbé ojú yẹn gan ni no nobody is talking about bó ṣe gbé ojú yẹn no now kí ni lady yẹn kí ni Tóyìn ò bá ṣe fún ẹ gbọ́ para yẹn ẹ̀ pọ̀ mọ́ ara yín náà ẹni téèyàn bá dẹ̀ ń bá jà tó dẹ̀ ti realize tó jẹ́ kó ló kọ́kọ́ kí ẹ mi ìfẹ́ mọ́rú ìjà tẹ̀ ń jà at this stage and level of your life. ẹ wá lè bọ́ta kẹwà lára yín kó má bàa sọ̀rọ̀ mọ́ bọ̀ yìí tó ṣe lẹ́nìí ó kù díẹ̀ káàtó and Tóyìn jẹ́ mo rí pé Tóyìn jẹ́ ni tó ní home training ọmọ tó kọ́ tó dúró tó gbẹ̀kọ́ òní Tóyìn Abrahams torí tó bá ń ṣe obìnrin tó gbẹ ẹ̀kọ́ ni wàláì kí ló fẹ́ kí fún wọn ò jọ ń sọ̀rọ̀ náà then ó tún wọ ọwọ́ Ìyábọ̀ ó wò ó mọ ìgbà tó kọ́ sọ̀rọ̀ because mo ń wo kíní yẹn bí mo ṣe wà orí second for mi mo ń wò pé Ìyábọ̀ kí ni Ìyábọ̀ ṣe kí ni fọ́ ọ̀tẹ̀ láàrin yẹn mo ń kọ́ wò pé àwọn yẹ kí Ìyábọ̀ lè tap ẹ̀ pé Funke Tóyìn kí ẹ̀ náà but mo wá wò pé no she has to compose herself because tó bá tap ẹ̀ ó lè ní kíni kó ṣe mọ̀ ẹni tó lè ṣe bẹ́ẹ̀ yẹn kó jáde mọ́ Ìyábọ̀ ìyá tún dìjà so Ìyábọ̀ has to compose herself kó neutral but the only thing tí mo kàn lè sọ ni pé Ìyábọ̀ ibi tẹ́mi ti máa rí pé bóyá o ṣàkóso ni pé after this show if you cannot scold Funke the way it should be tó o bá lè sọ̀rọ̀ sí àárín yẹn kò ní dáa because ìwọ ló yẹ kó jẹ́ kó mọ̀ pé nǹkan tó ṣe kò dáa because torí títí ẹ ló ṣe gba insult ọwọ́ títí ẹ ló wò wọ́n Funke lára bó ṣe pọ́n ilé àpọ́nlé tó fún ẹ ló fi pọ́n Funke lé if not so ta ni Funke you guys are the same age 48. Tóyìn Abraham dance àbí Tóyìn is 43 àbí 44 Tóyìn ò ń ṣọmọ kékeré náà Tóyìn ò ń ṣọmọ lẹ́fù tó bá jọ ọmọdé kò bá jọ ọmọ 25 kò bá jọ ọmọ 26 kò bá jọ ọmọ 30 ẹni tí Ọlọ́run tó ti jẹ́ kó wọlé ọkọ tó ń bímọ tó náà ti ń mọ iye owó tó ti ń kàwó tó ti ń fi brain ẹ̀ pa owó tó ti ń ṣe tẹ́lẹ̀jọ wà ní kíní tí nǹkan bá ṣẹlẹ̀ ó kí ẹ̀tọ́ ẹ̀dá lóhùn ní ìfẹ́ mọ orú èèyàn bẹ́ẹ̀ yẹn àwa wí tó lóun lọ fún deputy governor thank God ìgbọ́n tó bá wọlé deputy governor ṣé nǹkan tó fẹ́ máa kọ́ àwọn youth wa lélẹ̀ gbogbo àwọn ọmọ wa kéékèèké tó wà ní kíní ṣé nǹkan tó fẹ́ kọ́ wọn ni. kọ́má lẹ́mí dáríjì. as a deputy governor kọ́má lẹ́mí dáríjì unforgiveness so kárí deputy governor ní ẹlẹ́ni tó dẹ̀dẹ̀ pè ní àyẹ̀ tí tó yìí kí ẹ wàá fẹ́ẹ́ lè sọ pé káwọn ẹni tó rẹ̀ ẹ̀jẹ̀ kan kí wọ́n gbé sórí kí wọ́n gbé dànù. I like you. I love, but this moment I'm unfollowing you in all my social media. Ìwà burúkú except to back butter to admit to the apologize.
because èèyàn gbọ́dọ̀ treat ẹranko èèyàn ní America sí àwọn ajá wọn wọ́n pọ́n wọn lé gan ju èèyàn lọ. Anybody can testify to it. Kámá tí wàá sọ pé èèyàn ẹlẹ́ran ara, how do you want her to feel? Tó fẹ́ kó lọ máa ro kíní kó ṣe kí ni? I will unfollow you right now. Right now. Lọ́rọ̀ náà ló bá wá gbé tá a máa sọ pé celebrity tá a lè papọ̀ lára yín. Àwọn náà láti ẹ̀wọ̀n fíìmù yín tẹ̀sí ń kéèyàn. Tá a bá wò mọ́ ẹ̀, you are nobody. Àwa la sọ. You are nobody. Alájà, mo ti ṣe fídíò kan ní last week. Mo ní ẹ̀yin celebrity ṣe yamayama yìí. Àwa la sọ ní fídíò. Tá a bá wo múbi yìí náà lọ sí mímá. Ẹ̀ ní kankan. Ta ni yín? Ní ìlànà. Ta ló mọ ìyálàjà wọn? Ìlànà yín pé àwọn táwọn pàṣẹ tá à ń ṣe kinní ni. Táwọn owó wọn tálẹ̀ yín gbà lọ́wọ́ wa náà. Ẹgbẹ́ alọ́wọ́ sinimá, alọ́ ṣe kinní kan, àrò YouTube, àwọn Netflix, owó títí wa lẹ̀ yìí fi interest lẹ́ fi ń ṣe kinní náà. Ó wá ń ṣe bí olórí burúkú. Ìfá àti lábàá ọ̀gá àwọn aṣọ làwọn òbí ni wọ́n mú fẹ́ mọ́. Àti òbí ni wọ́n mú fẹ́ mọ́. Ó ń ṣe pé ìgbéraga ó ń gbéyàn ṣánlẹ̀ ni. Ìgbéraga eléyìí ti pọ̀jù. Eléyìí tẹ̀tí ó ti pọ̀jù no matter how. Kò bá jẹ́ pé Tóyìn kan ṣàbòsí. Jẹ́ pé mi ìyàwó pé òun ẹ̀ ṣàjà gan. Ìwọ ló yẹ kó lóbìnrin ìjẹ̀bú fún Tóyìn láàrin yẹn lẹ́yìn. Inú ń bí mi. Àǹtí Fúnkẹ́ ẹ̀ ṣe dáadáa. No, ẹ wùwà àgbàyà. Àǹtí Fúnkẹ́, ìwà àgbàyà lẹ́wù ìwà àgbàyà ẹ̀ ṣe dáadáa. Ẹ wùwà bí ọmọ Yorùbá. Ṣé Tóyìn gbọ́kọ yín ni? Tó pa yín lọ́mọ ni? Kí ni Tóyìn ṣe fún yín? Tó le tó yẹn. That is public embarrassment. Wọ́n sàsí yín ni. Sọ́níkẹ́ fọwọ́ ayé ṣe ayé ni. Sọ́níkẹ́ ìṣiṣẹ́ ni. téèyàn bá tiẹ̀ ń jà téèyàn bá ń jà tẹ́ bá ti débi public place bẹ́ẹ̀ yẹn tẹ́ mọ̀ pọ́n máa fojú sí yín lára ẹ̀ tiẹ̀ dẹ̀ ṣìkíra yín ìjà yẹn wá lè tún máa padà lẹ́yìn gbogbo nǹkan paparazzi tẹ̀ ṣe ń bẹ̀ yẹn kì í ṣe lójú gbogbo èèyàn bẹ́ẹ̀ yẹn just like you think you are disgracing her but you are disgracing yourself ó tún pè ẹ́ láàánú àǹtí yẹn ó weigh a lot kò fi rẹ̀ sípò àgbàlagbà rárá ó wá ṣe bí ọmọdé níbẹ̀ yẹn because èmi rí i pé bí ọmọdé ló ṣe kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn rárá tẹ́ bá jọ ń jà tẹ́ jọ ń bí fara yín not in public ó dùn mí gan ni ó dàbí kí n wà bẹ́ẹ̀ kí n fọ́ etí fún un pé ṣé ò gbọ́ ni àbí dìdìrín ní ẹni ṣán ti lọ ṣe oògùn sí ẹ pé kò ṣiṣẹ́ ní ó dùn mí gan ni o. ṣe rí nígbà tí mo rí fídíò yẹn mi ì lè wó lẹ́ẹ̀mejì. ẹ̀rọ ńláńlá àjẹrí Fúnkẹ́. mi ì lè wó lẹ́ẹ̀mejì. It's so bad. I felt for that lady. Mo rí táwọn kan ń kọ pé Ìyábọ̀ yẹ kó ṣe kí lẹ fẹ́ kó ṣe. What do you people want her to do at that moment? Tẹ́ bá wo count. Ó yé mi o, God bless you. Tẹ́ bá wo countenance. Nǹkan tó gbé mi wá sí láìpẹ́ lálẹ́ nìyẹn. Ìyábọ̀ Òjó tó ń pariwo. If you see her countenance is it said it as in she felt so bad. So kò sí nǹkan tó fẹ́ ṣe at that moment. That lady is so proud. She is so proud. Fame yẹn ti get into her head. And ẹ̀rù ẹ̀ bá mi gan. Àwọn èèyàn tó lè gbéyàn sókè wọ́n tó lè fàyàn wálẹ̀ o. She should trend gently. N tó ṣe fún bèbí yẹn lénìí, ó dùn mí gan. So bad. Wọn ò gbọdọ̀ treat ajá báyẹn. So bad. Who are you? Kí ló ń ṣe ẹ́? Kí ló gbé tó ń gbìn náà? You are just behaving like an animal. Ọkùnrin wo ló wá fẹ́ gbé ẹ sílé pẹ̀lú attitude rádaràda? That was the way you treated that man tó bímọ fún. Kódà. Very bad. Very, very bad. You are ugly. You don't have good character. Kí ló wá ní? You only have money. Oh, níwà tó máa fi náwó náà. That is so bad. I felt for that lady, sha. I felt for her. Kó jókòó sórí ọwọ́ ẹ̀, ó ti update fún. Ó ní àgbàyà ni, which I support her. Àgbàyà ni. Ó ní tóun bá tún kí ẹ kó lọ́ọ́ máa lè lòun. Yes, she has every right to say that. Ó dùn gan. Kọ́ tí mo fẹ́ sọ nìyẹn, she should go and change. Ṣẹ́rí Fúnkẹ́, gbogbo èèyàn ó yẹ ká ẹ ti mọ orí èèyàn tí Fúnkẹ́ jẹ́ tipẹ́tipẹ́. Mi ò lè ever nífẹ̀ẹ́ láyé nítorí pé number one ẹni tí ẹ mọ̀ pé ọ̀dájú gidi ni. Ṣẹ́rí fíìmù ẹ̀ kan tó ṣe tó jẹ́ ṣì tó wà ní prime kínní òun gangan ó gbé ara ẹ̀ pé òun gangan leléyìí tẹ́ ẹ bá wò ó òun ló máa ṣe ẹ́ òun ló máa gbà ẹ́ ẹni tí ìyá ẹ̀ kú tí ò débi òkú ìyá ẹ̀ bàbá ẹ̀ kú bàbá ẹ̀ ló kọ́kọ́ kú kò débi òkú bàbá ẹ̀ lẹ́yìn náà ìyá ẹ̀ kú kò débi òkú ìyá ẹ̀
ẹjọ́ irú vision wo ni wọ́n sọ fún irú kí ló ṣẹlẹ̀ tí ò fi débi òkú àwọn méjèèjì tó bá fọ́kọ eléyìí ọkọ yẹn wọ́n máa padà gbé sílẹ̀ ní nítorí pé àwọn ọkùnrin ò lè take ìwà ẹ̀ kì í ṣe gbogbo èèyàn ló lè take àwọn ìwà ẹ̀ very arrogant ẹ mọ̀ búlẹ̀tì burúkú tí àwọn ará Èkó dodge láti má jẹ́ kó wọlé gẹ́gẹ́ bí deputy governor gbogbo èèyàn ò bá ti dámọ̀ gbogbo nǹkan tó ń ṣe kò preach nǹkan tó ń preach nǹkan ló ń ṣe ẹ̀dá burúkú ni inú burúkú ló wà láwẹ̀ àfẹ̀mí òun nìkan ló fẹ́ kí wọ́n máa rí òun nìkan kò fẹ́ kí wọ́n rẹ́ lòmíì òun nìkan ló fẹ́ kí wọ́n máa rí ṣó ti yé yín òun nìkan òun ló fẹ́ kí wọ́n máa rí kò fẹ́ kí wọ́n rẹ́ lòmíì no matter what mo ti rí àìmọye ìgbà ló ti jẹ́ pé Tóyìn wọ́n ti interview ẹ̀ lórí ọ̀rọ̀ Fúnkẹ́ ó máa ń pọ́n Fúnkẹ́ lé ní a ní senior colleague òun ni kò ní sọ̀rọ̀ burúkú nípa ẹ̀ ìyẹn nìkan ti tó láti ní pé anywhere kó fún ọmọ yẹn náà ní respect is reciprocal kí ọdún ẹjọ́ ṣojú lọ gan ni problem tó tún ní ni pé fíìmù Tóyìn wọ 1 billion problem tó ní lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn torí pé òun nìkan ló fẹ́ kí wọ́n máa sọ pé àbẹ́ẹ̀rí mi ni èmi rèé àbẹ́ẹ̀rí mi ni èmi rèé ó lọ kílíṣì mọ́ Ìyábọ̀ Òjó nítorí àṣírí burúkú tí ó mọ̀ pé Ìyábọ̀ Òjó lè gbé síta òun ló ṣe lọ kílíṣì mọ́ tó ṣe wá ń ṣe tó ń gba wájú tó ń gbẹ̀yìn tó lọ sí kinní tẹ́ ẹ bá wò mọ́mì ṣe ní evidence kí á. Mọ́mì ṣe ní evidence. Mo ti sọ fún yín àwọn ọmọ Nàìjíríà ẹni tá a bá ń lòkè lárùn ìṣòro tá a ní nìyẹn òun náà ló fa àwọn ìjọba ìtọ́ ṣe ń ṣe wá bó ṣe wù wọ́n ẹni tá a bá fi jẹ́ kó kì í lárùn. Òmùlé onílé ìyàwó Fẹ́mi Adébáyọ̀ àkọ́kọ́ ìwọ ló lé lọ. Bẹ́ẹ̀ ni ibi la wà bóyá ilé má ti mọ́mì rọ o. Òun ló léyàwó Fẹ́mi Adébáyọ̀ àkọ́kọ́ lọ. Ẹ wo ọkùnrin gidi alálùbáríkà ẹ wo ọkùnrin gidi alálùbáríkà bàbá yẹn tó bí ọmọ jẹjẹ tó bí àwọn ọmọ yẹn fún ẹ wo ọmọkùnrin yẹn ẹ wo bí yẹn ṣe fèrè fẹ ẹ wo ṣèbí nọ́ọ̀tì nìyẹn wà tó ti ń ṣayé ẹ ìyẹn fi gbogbo nǹkan lẹ̀ fún ìyẹn òwò ẹ̀yìn wò ìyẹn fi gbogbo nǹkan lẹ̀ fún ìyẹn òwò ẹ̀yìn wò ṣó ti yé yín a máa ṣe bí ẹni pé kò sí irú òun ìwọ tó ugly mú tẹ̀tẹ̀ tẹ́ pé makeup ló gbé ẹ̀rọ tí ò bá lo makeup tó bá jí láàárọ̀ lè máa mẹni tó fine tó bá jí láàárọ̀ ẹ lọ wọ ẹyin jú ẹ lọ wo ojú ẹ ẹ máa rí pé eléyìí ugly pani mímọ̀ nǹkan tí wọ́n ń gbé lára ẹ wo báyìí Tóbi Mákindé wà á use àwọn èèyàn tó bá ti use àwọn èèyàn wà á dump wọn ẹ wo báyìí Tóbi Mákindé yẹn ẹ wo bó ṣe use ọmọ yẹn fẹ́ ṣe marriage kò débi marriage ọmọ yẹn náà ọmọ yẹn tún bímọ kò dé bẹ́ẹ̀ kò sí kankan tó ṣe kò tiẹ̀ gbé sórí péèjì ẹ̀ kó tiẹ̀ kíkà tẹ̀ ká máa sọ pé bóyá ó bísí ìgbà náà. tó bá wà níbi kan Tóyìn gbà fún ẹ ó gbà fún ẹ pé wọ́n number 1 ó number 2 ó ìwọ nìkan ò lè wà ń bẹ̀ èèyàn kan náà máa tẹ̀lé ẹ tó bá yẹ àwọn kan náà wọ́n máa débi tó wà wọ́n máa kọjá ẹ kí là ń bá ká tá à ń wọṣọ irin kò yẹyẹ Tóyìn ara ẹ ló yẹyẹ wàá dẹ̀ máa wo aṣọ sẹ̀lẹ̀ Ọlọ́run ojú gbà méjì because sẹ̀lẹ̀ síta lèmi náà wàá máa wo aṣọ sẹ̀lẹ̀ wàá máa pray that means you don't practice what you preach to people. Ìyẹn ló dùn yín jù. Oh, practice nǹkan tó preach now. Ọmọlàkejì ẹ wá kí ẹ oròpó fipá ó fi rẹ̀ pa ni mo dẹ̀ ṣọ́ọ̀kù máa lose followers pẹ̀lú nǹkan tó ṣe yìí. Wọ́n bá tẹ̀ ń ṣe fún ẹ tó ń dún bí arére even kó má ṣoògùn ti yan ọkùnrin gan kó tó bá níwà pẹ̀lú ẹ̀ ó máa bàjẹ́ gbogbo nǹkan ní ayé yìí wà ní ìwà ní gbéni débi gíga ó wá wọ́ọ̀ṣì ọmọ ọlọ́mọ òfin pé mo ṣe wọ́ọ̀ṣì ẹ̀yẹn irú èmi sì ó yẹ kí Tóyìn gan kó stand lórí ọwọ́ ẹ̀ ni ó yẹ kó stand mo dẹ̀ máa pé ní àwọn legend wọ́n máa pè máa fọ fún kókó nẹ́ẹ̀tì tó ní nǹkan tó ṣe ní alẹ́ yìí aláyé tó lọ́rọ̀ ọwọ́ ẹ̀
tí Ìyábọ̀ bá ń ba ṣọ̀rẹ́ jẹ́ kó ba ṣọ̀rẹ́ ìyẹn kò dé ọ̀rẹ́ ti tẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ìyábọ̀ kí là ń gbé táàrẹ́ ni sọ wá ó lo jíwa gan ó ṣe dáadáa náà yóò náà lo mọ́tò tó yẹ. orogún òwò ló ń ṣe inú ẹ ò dáa ẹ ti rí nínú ìwà ẹni tí bàbá ẹ kú kò mọ ibi tó sì bàbá ẹ sí di bó ṣe wà yẹn o. a nínú ẹ ò ṣe rí ọmọ ọkọ ẹ tí kọ́kọ́ sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ó ní bá ṣe ń mú èlé ẹ̀ tá a rò pé bí èèyàn ní ó ní kò dá ó ní kò ní wà nínú ilé ẹ wo bọ̀bọ́ yẹn bí bọ̀bọ́ yẹn ṣe bu àṣírí ẹ̀ tó nípa ọmọ ẹ̀ yẹn ó pàpà fi bọ̀bọ́ yẹn fojú ẹ̀ ráre ni inú ẹ̀ ò dáa kò fẹ́ rere fún yàn ẹ tó fẹ́ ṣe gómìnà Lagos State tó fẹ́ ṣe deputy gómìnà Lagos State nìyẹn irú ẹ̀yẹn là ń wá ni tó bá dẹ̀ kí àdúrà mọ́lẹ̀ bá ìyá Jésù tó bá kí àdúrà mọ́lẹ̀ bá ẹ̀rọ ojú ẹ̀ náà ṣe bí Jésù sí Bethlehem ni inú ẹ̀ ò dáa kí ọmọ yẹn lè ṣe fún kí ni bèbí yẹn lè ṣe fún at least wàá tẹ̀ ṣì wò pé ẹ wà láwùjọ èèyàn wàá tiẹ̀ ṣì wò yẹn mọ́ lára ìwọ tí gbogbo ojú gbogbo ń wò ẹ wò bó ṣe tẹ́ra ẹ̀ èèyàn rádaràda èèyàn rédèrèdè ni gbogbo wọn dẹ̀ ní gbogbo àwọn tó ń ṣe fíìmù yẹn gbogbo wọn ìkan ni wọn ìkan òṣẹ́ kan ẹ̀tanú ti pọ̀ jù iṣẹ́ wọn yẹn iṣẹ́ ẹ̀tanú ni tó bá ti rí èèyàn kan tó ń gbérí báyìí bíi pé kán fà wálẹ̀ inú wọn ò dá síra wọn a kàn ń wò wọn lọ́ọ̀kan máa yẹn ni inú wọn ò dá síra wọn inú mi dùn báyẹn fún kẹ́yẹ̀ ti ó fìwà ẹ̀wọ̀n sí gbogbo èèyàn gèdè gbogbo èèyàn máa hàn fọ́lù ẹ̀ sí ojú àmọ́ wá ojú àmọ́ bí ẹni àrò lóye ó kò wá síbẹ̀ yẹn ó kò kẹsẹ́ òṣù wá síbẹ̀ yẹn wá ní àdàbà ẹrú ni. èní yìí àsùnfàlùlà èní yìí dùn mí ó dùn mí wọnú egun ẹ máa rò bẹ́ẹ̀ mi ló ṣẹlẹ̀ sí ni àbí bẹ́ẹ̀ ọmọ ìyá mi ló ṣẹlẹ̀ sí ni like ó dùn mí gan-an she's a people pleaser and nǹkan tó máa ń gbẹ̀yàn people pleaser yẹn she always wants peace nǹkan tó máa ń gbẹ̀yàn tó máa ń fẹ́ please èèyàn ni ṣé yàrá wà tẹ́lẹ̀ pa adájú asánjú you will never see us in that kind of scene but people that want peace every time that is what's going to end them she always wants peace as at some weeks ago I think I heard that she and Iyabo Ojo were single terms person I wasn't expecting her to be in that scene, that place there, but she doesn't want it to be something that they will start saying. Iyabo Ojo àti Toyin Àìmákù ní issues ní òṣè yọjú ní òṣè wá. She does not want. She just wants peace. If you watch her, she wants peace. There was a time she wrote some epistle on her page that she will advertise for Funke Akindele, blah 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 blah. She always wants peace within people. She's a peacemaker. Look at me, you're wicked. She's very wicked pẹ̀lú nǹkan tó ṣe ní premier yẹn ó wicked lójú tèmi because ṣe sí ẹ ó ti show òun ni ò lè jẹ́ kó gbélé ọkọ òun ni ò lè jẹ́ kókùnrin ó dúró ní ọ̀dọ̀ ẹ̀ pẹ̀lú behaviours ẹ̀ gbẹ̀yìn bá ti ṣe nínú ilé ó máa gbé data kò sí èéfín níwà the way tó fi ń ṣe pẹ̀lú ẹni tí ẹni tó jẹ́ pé bó ṣe wà kò lè kó pẹ̀lú ọkùnrin tí ìṣọkùnrin kan kì í ṣọkùnrin méjì kì í ṣọkùnrin mẹ́ta ló ti wà pẹ̀lú ẹ̀ tí ò lè stay pẹ̀lú ẹ̀ definitely òun gangan ló wicked tó bá sì jẹ́ pé ọkùnrin kan ń sìn wọ́n lè sọ pé mistake ni bóyá ọkùnrin yẹn ò dáa bẹ́ẹ̀ oníkálukú mọ story ẹ̀ náà so definitely ó wicked láti behave bẹ́ẹ̀ yẹn sí colleagues ẹ̀ ẹ̀lẹ́ tán sọ pé age kí ni age ẹ̀ ẹni tó gba 5-6 years lọ́wọ́ èèyàn yẹn ń pè lórúkọ náà wọ́n jẹ́ jìjọ ń pera yín lórúkọ we are friends ni ó tún pọnlé ó tún pè láǹtí ifá Tóyìn tún turn back ó tún wojú ẹ̀ again ó tún di mọ́ Ìyábọ̀ kò tí ó ṣàṣojú kòǹgò síwájú ni bí ìgbà tí kò tiẹ̀ mọ̀ bóyá èèyàn ń sọ̀rọ̀ which is very bad téèyàn bá gòkè irú wọn ló gbúdọ̀ kíyèsára kó kíyèsára ni torí kò pẹ́ gbogbo àwọn èèyàn tó ń fọ́lọ̀ ẹ̀ tó bá yá náà àwọn náà ló máa drop ẹ̀ so òun ló mọ nǹkan tó yí lórí ẹ̀ Tóyìn náà simple bẹ́ẹ̀ bóyá Tóyìn ti marry sí ni Tóyìn fi dígbò ti calm down Tóyìn gan ní gbàsíkàrà kó lórí gan òun gan òkú iṣẹ́ ni tó rọ̀ ó wò pé yẹ ó ti wá wọlé ọkọ ni Tóyìn fi calm down now. mo rí àkáǹtì kan nísìnyí mo ti block àkáǹtì yẹn ìwọ ń sọ wípé Funke is our own Funke is Yorùbá Tóyìn is Igbo orí ẹ̀ ti burú Tóyìn ìṣẹ́dú ẹ̀yin pásítọ̀ lórí burúkú yìí ṣé ayé ọ̀rọ̀ tó wà lẹ̀ fanbase ló máa jẹ́ kọ̀wé lọ pa Tóyìn ẹ̀yin tí Funke ẹ̀ẹ́dẹ̀ lẹ́mìí lè fi ayé wéètì àwọn Tóyìn yẹn ya wèrè àwọn Titans wọ́n ya wèrè wọ́n mad ṣé ayé ẹ̀yin tí Funke ọmọ bọ̀tí nìyí ọmọ bọ̀tí you think say na by grammar ẹ kó burúkú lọ ẹ fẹ́ lá fún ilé ìtẹ́ ṣe yìí ẹ fẹ́ lá
ẹ fẹ́ lá màmá Esabod gan fi pé Toyin ní àwọn fanbase tó yàwé ẹ lọ bèè lọ màmá Esabod màmá Aláṣàbí ẹ lọ bèè lọ màmá yẹn